iṣẹ́ tí mo fẹ́ fún yín yìí aṣínà owó kíákíá pàjáwìrì ni. Aṣínà tó ṣe pé ó tún ṣiṣẹ́ ìyọnú àwọn ẹlẹ́yẹ ni, ó ṣiṣẹ́ ìyọnú àwọn àjẹ́. Ṣẹ́gẹ́tì báyẹn màá fún yín níṣẹ́ yìí torí iṣẹ́ tó gbóná ni. Ẹ lọ lè wá ewé tó ń pè ní ewé àjẹ́ òbàlé. Ṣé wá rí ewé àjẹ́ òbàlé yìí? Mú ewé àjẹ́ òbàlé yìí gún ní odó kó kúnná, gún lódó kó kúnná. Kò bá jẹ́ tútù, kò bá jẹ́ gbígbẹ, àmọ́ tútù ló dá. Ewé yẹn là ń pè ewé afẹ́ lóru. Sórí ìwọ tó bá rí iṣẹ́ yìí ṣe, ọmọ sọ wípé ibo ni bọ̀bọ́ yìí, torí bọ̀bọ́ náà lẹ máa ń pè mí. Bọ̀bọ́ tẹ́ bá wà níwájú wa lẹ máa ń tàn wá, lẹ máa gbé wa múra, lẹ máa pè wá ń bàbá. Bẹ́ẹ̀ ni bọ̀bọ́. Ọmọ ọdún mélòó ni mí? Èmi ti ju ọmọ 21 years lọ, 22 years lọ. Bó ṣe rí nìyẹn. Tẹ́ bá ti gún báwọn, tẹ́ gún tó kúnná, tẹ́ gún kíní tó kúnná, ẹ wá mú ìyẹ̀rí osùn. Ìyẹ̀rí osùn original torí fake náà sábà ń tà lẹ́kọ̀ọ́, fake. Àwọn míì ń ta kíní àádùn gbẹrẹ fún yẹn sẹ́yìn pé ó jọ ìyẹ̀rí osùn. Wọ́n lè ta fún yín ní ìyẹ̀rí osùn, wọ́n sì ti mọ̀ pé ẹ̀kúkú lè fi sẹ́nu. Wọ́n sì mọ̀ wípé ẹ̀dá nǹkan kan mọ̀. Ṣẹ́gẹ́tì báyìí àfikọ́ ọ̀rànjú rẹ̀ mọ́lẹ̀ dáadáa kó fi lè mọ̀ pé original ni. Tó bá ti wá mú kíní yẹn, tẹ ifá sí, ifá ìjì ogbè sí ní erí pépà, sí àdúrà gbogbo nǹkan tó bá ń wá lọ́wọ́ àwọn tó láyé, sí àdúrà rẹ̀ sí. Sọ̀rọ̀sẹ̀ tó ti gún yẹn, dà sí rí ẹ̀. Tó bá ti dà sí erí rẹ̀, gún papọ̀ nínú odó pẹ̀lú ọṣẹ Ghana. Báwo lẹ́sẹ̀ tún wá fẹ́ lò? Aṣẹ́hun ọfẹ́ kó tètè jíṣẹ́ lára rẹ̀, kó sì sí àgbákò lára rẹ̀. Sọ tó bá ti di aago 10 alẹ́ gbàs búwẹ̀. Tó bá ti wẹ̀ tán, sọ́rí bó bá ti wẹ̀ ọṣẹ òun tán, omi tó fi wẹ̀ ọṣẹ òun yóò gbẹ mọ́ lára. Sọ wá rí kànkàn yìí tó lò yẹn, flush ẹ̀ dànù. Èyí ò ti ṣiṣẹ́ rẹ̀ tán nù. Sọ́rí tó bá ti wá ń wẹ̀ ọṣẹ òun lọ tí kànkàn yìí jábọ́ lọ́wọ́ rẹ̀, ó gbọ́dọ̀ padà mú mọ́. Flush rẹ̀ kó sanra nù wọnú ilé rẹ̀. Tó ní ọba padà mú kànkàn yìí tó bá tún padà lọ lè fi gbú erí rẹ̀ padà láti 200 naira tó kéré jù. Ní rí eré ẹ̀ ọkàn mọ̀ burú sí ni ìyẹn lọ bẹ́ẹ̀. Sáwárí tó bá tún wá di àárọ̀ ọjọ́ kejì ní aago 5 tún bu ọṣẹ yẹn wẹ̀, bu ọṣẹ yẹn léraléra wò láàrin ọ̀sẹ̀ kan wò. Ní ọ̀sẹ̀ kan lẹ́wẹ̀ gbogbo ọṣẹ yẹn torí ẹlòmíì góòlù ẹlòmíì máa ń gbọ́ kì í gbọ́ kọ́m. Ó lè sọ pé ọ̀sẹ̀ kan ló la máa wẹ̀ gbogbo ẹ̀ kó wá máa bù sí eré kankan rabata kọ́ mọ dáadé rí. Mo ní kó wẹ̀ ń bẹ́ wò láàrin ọ̀sẹ̀ kan wò bóyá eré ibú lọ gbé wáyé, bóyá orí òsì kése rí dáadáa. Ọmọ ibẹ̀ lọ ti mọ̀ nǹkan tí ń sọ nìyẹn. Yóò máa jẹ́ fún yín, eré yóò ní burú. Ṣé wá rí ó yé mi tí mo ṣe ń fún yín láwọn iṣẹ́ tẹ́ ń rò pé kó ju kékèké lọ yìí. Ṣé láwọn iṣẹ́ tí ó ju kékèké lọ yìí, àwọn gan náà ni àgbákò iṣẹ́, àwọn ni àlìjànú iṣẹ́. Ṣẹ́gẹ́tì báyìí kì í ṣe wípé ká máa kó nǹkan èlò ògùn jọ, ká máa ra lékúlẹ́já bí 1 million 2 million. Kì í ṣe gbogbo orí ló lè lò ló lè work. Ṣẹ́gẹ́tì báyìí 2 mẹ́ta lògùn tó bá jẹ́ apọ̀gùn ojú àgọ́mọ̀ ni. Ó rí bí èyí tí wọ́n kọ́ sọ ń bẹ̀rẹ̀. Ọmọ ìyàwó tó wá sógun lọ́wọ́ rẹ̀ ọní yóò mórí, kò lè mórí toró ti ní bọ́jẹ́tì tó fi wá sógun lọ́wọ́ rẹ̀. Ìyẹn wá kó oògùn, ó wá fowó sí oògùn 200,000 300 500,000 lọ́wọ́ rẹ̀. Ọ̀ndó de pé kó wá mórí. Kọ̀ntrátọ̀ tó wá sógun lọ́wọ́ rẹ̀ ó ti ní bọ́jẹ́tì tó fi wá sógun yẹn. Ọ̀ndó di pé kó wá mórí. Ìwọ sáré báyé títí ẹnu ó sì máa dà bí kọ́sítọ́mù oríṣiríṣi ó sì máa wọ wá tó máa lo mọ́tò tó bá gbà mú. Ọ̀ndó di àwọn tí ọ̀n sógun fún kan wá mórí ni. Ọlọ́jà ṣọ́ọ̀bù tó mọ̀ wípé ojoojúmọ́ nìrònú ti fẹ́ pa òun lòun sí eyín kalẹ̀ lẹ̀ tó ń rọjá tà. Òun lọ ń dúró de pé kó wá mórí. Ìrí ẹ̀ burú kò lè mọ̀ nǹkankan torí pé kí ni ó ti ní bọ́jẹ́tì. Ìdí bọ́jẹ́tì wọn rèé. Ọmọ yahoo tó sògùn fún tó ṣe pé ọṣẹ tó wá sí lọ́dọ̀ rẹ̀ tó ti bọ́jẹ́tì ẹ̀ tó ti mọ̀ wípé gbogbo àwọn ọ̀rẹ́ òun ní àdúgbò ni wọ́n mọ̀ kò sí ètò bá òun rìn mọ́ torí pé òun ò ní mọ́tò. Ó sògùn fún ọmọ sógun bíi 300,000 lọ́wọ́ rẹ̀.
ọmọ wa rí bí 18 million gbà lọ́wọ́ client. Ọmọ lọ ra mọ́tò, ó lọ ra mọ́tò 16 million 5. Owó kù èlò, ó kù 1.5. Ó repo sí, ó ṣe àwọn dressing kọ̀ọ̀kan sí bíbẹ̀ yẹn. Owó kù èlò, owó ń lọ bí 800,000 sọmọ lọ́wọ́. Ó lọ bí 800,000 sí ọmọ lọ́wọ́. Ọ̀gbọ́n ó gbé dínú ilé, àwọn pàdé ẹ̀ wọ́n yọ̀ sí lọ́rùn, ó ná bí 300,000. Kò gáìdì mọ́, ó kù 500,000 sí lọ́wọ́. Nínú 500,000 yẹn, bóyá òun náà máa ń fa gbó, ìmọ̀ ń fa báńkú, ìmọ̀ ń fa ẹ̀lẹ́, ìmọ̀ ń mu squishy, ìmọ̀ ń mu tram, ìmọ̀ ń mu Colorado, ìmọ̀ ń mu kí lórúkọ rẹ̀ tí ń jẹ́ ìkódìn. Bóyá òun náà mú ìkankan nú gbogbo wọn yẹn, owó kù bí 200,000 sápò wèrè. Irú wọn lẹ́rí tán máa ń fún. Àwọn náà ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé mo máa ní aláyé kan tó máa ṣe iṣẹ́ tí mo máa fi ra mọ́tò yìí fún mi. Àfà, ṣe rí 10,000 naira tí mo sẹ́ndì sí yín yẹn sà. Kò tí ì sí nǹkan kan ní o. Mo kàn ń gba bí $20 kan tí mo rí lọ́jọ́ mẹ́ta yẹn. Mo dẹ̀ ní kí n má gbàgbé yín. Òun ni 10K tẹ́ rí tán máa ń sẹ́ndì sí yín yẹn. Even though ọmọ tó ń gbé ilé ẹ, ó rí nǹkan dáadáa tó ń gbé ṣe láyé. Ó rí nǹkan dáadáa tó ń gbé ṣe nílé ayé, tó ń gbé ṣe dáadáa, ọmọ tó ti ní budget. Kódà kó jẹ́ ọmọ yahoo ló ń gbé ọ̀dọ̀ wọ ológun, tó ń gbé ọ̀dọ̀ wọ babaláwo. Kò tí ì dáa fún ni. Tó rí gbogbo nǹkan tó ń gbé ṣe láyé. Tó ń wò pé ọmọ mi lélẹ́yìí, ọmọ mi lélẹ́yìí, ọmọ mi lélẹ́yìí ó máa wúlò. Wọ́n jẹ́ ń tàn ẹ́. Tí ọmọ yẹn bá, kò sí ẹni tó fẹ́ pé kóun wá jìyà láyé, tóun wá jìyà kú láyé, kóun wá sin orí olórí kù. Má jẹ́ ń tàn ọ́. Tí ọmọ yẹn bá ilé rórí yọ lára rẹ̀, efele níjẹ̀bú. Efele, ọmọ kan tá ń pè léfele, ó jápa ní jẹ́bẹ̀ òun, ó lọ, wèrè lọ, ẹran lọ àkẹ́ ẹ̀. Ọmọ tó ti wà lọ́dọ̀ rẹ̀ tó ti ní bọ́jẹ́tì. Ìkan tí ìwọ gan fi dẹ ní ara rẹ̀, òun náà ní ń fún ọ yìí. Ẹlẹ́sògùn fún kọ̀ǹtrátọ̀, ẹni kò mọ̀re, kò lè mọ̀re. Ẹ̀sògùn fún ẹni tí ń tajà ń ṣọ́ọ̀bù, ẹni kò mọ̀re, kò lè mọ̀re. Ẹ wá ní kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni wípé kí ìwọ náà múra rẹ̀ dáadáa, báyé rí ó sì dáa, bó ṣe jéèyàn, tó ṣe ní mọ́ tójú bọlé onílé kiri. Ṣé rí ẹni tí ò bá tì ní bùkátà ló ń sọ̀rọ̀ o, ló ń help. Ẹni tí ò bá tì ní nǹkan kan tó ń kówó lé ní nǹkan dáadáa láyé tí ò tí ní rònú, òun ló ń help. Ẹni tí àwọn ọmọ ẹ̀ ò tí dàgbà, tọ́lọ́run dẹ̀ yọ̀ǹda ọlá fún, òun ló ń help. Àwọn tó lè help ẹ, òun làwọn tó ṣe wípé wọn ò tí ní nǹkan rere tí wọ́n ń kó owó lé láyé, àwọn ni wọ́n help. Torí pé brother ẹ̀ tó wà l'Amẹ́ríkà yẹn, tó wà ní Canada, tó wà ní UK, ó ti lọ́mọ bíi 3, ó ti lọ́mọ bíi 4 tó ń owó lé ní yunifásitì, kò lè rántí ẹ̀. Brother ẹ̀ tó wà l'Amẹ́ríkà yẹn, tó nílé ńláńlá tó ń ṣe ní Nàìjíríà lọ́wọ́, tó ti meye millions of naira tó ti lọ lórí ẹ̀, wà kàn pé wà fẹ́ ya wèrè ni.